Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please note the regretful comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Kò sí téèyàn bá ní nǹkan kan tẹ́nìkan ṣe fún mi lórí social media tẹ́ẹ̀ bá ní kankan mi ò rí irọ́ lẹ pa àgbà máa ń tọrọ fúnra wa kò sí tí mi ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ cross rẹ̀ wọ́n máa wòran ayé ìgbà téèyàn rojọ́ yẹn ti kọjá mi ò rojọ́ mi ò bá yàn rojọ́ I don't have time mi ò bá yàn mi ò ní time fẹ̀jọ́ wẹ́wẹ́ bóyá jewelry dẹ̀ mú síta mú kí ló dé you understand èmi ò bá yàn rojọ́ ayé yẹn ti kọjá. Bóyá 10,000 èmi ò ra ìgbẹ́jọ́ wẹ́wẹ́ ta ni mo fẹ́ máa sọ àwọn máa sọ pé ẹ wá gbọ́ bó ṣe ṣe kí ló kàn mí gbogbo tẹ́ ẹ bá gbọ́n pa bó ìṣẹ̀lẹ̀ náà nìyẹn ohun tẹ́ ẹ bá rí ẹ rí náà nìyẹn ohun tẹ́ ẹ bá rí bó ìṣẹ̀lẹ̀ nìyẹn ohun tẹ́ ẹ bá gbọ́ ẹ gbọ́ náà nìyẹn ṣùgbọ́n ẹ̀yin tó máa ń gé fídíò fún tẹ́ ẹ bá ti rí ẹni fídíò tí wọ́n gé mo fọlọ́n bẹ̀yìn ẹ lọ wá fídíò ẹni yẹn kẹ́ ẹ lọ wo fún fídíò yẹn wọ́n máa ń gé ṣẹ́ láwọn kọ́tàǹsó yẹn wọ́n máa ń gé láti fi dá wàhálà lẹ̀ ẹni tó ra sọ̀rọ̀ yẹn kò mí ní nǹkan míì wọ́n á kàn ra gbé ẹ wo orú èmi tèmi ń jà fún pátí Ọkọ́yà nẹ́sìà tèmi ti ń jà lẹ̀ fún pátí Ọkọ́yà nẹ́sìà wọ́n ti ń bá mi gbé pẹ́ nìkan lèmi ń jà fún sórí tèmi burú ni sórí mi burú ni nígbà tí ó bá yẹ kó fẹ́ lọ sí pátí Ọkọ́yà tọ́wọ́ ní kánkán ká pin ẹ wá lèmi ń jà fẹ́ tá lè yan jà fún èmi ò jà fẹ́ nìkan kan o jà forí ẹ má jà fẹ́ nìkan àwọn eléyìí ọmọ ayé ni wọ́n ṣe fọ̀bọ lọ́jọ́ àwọn èèyàn náà ni ẹjọ́ bá mi mú àwọn yẹn Ẹniọlá àwọn arábí yẹn sílẹ̀ ẹ ṣe bá mi gbé ọjà sínú àwọn bèbí kíákíá ẹ bá mi pín tí ẹ ti fi price ṣá ẹ máa ṣe nǹkan tẹ́ ń ṣe yẹn lọ fílẹ̀ mi ò fi price àwọn èèyàn mi ò fi price wọn àwọn ilé ìmú ní kẹ́ bá fi sínú láti káwọ̀ fún bèbí bọ́ ká fi wọ̀n wọ̀n ná kọ́kọ́ ti èrè kẹ́ẹ̀kan o ò tí ì mú jọ o ìmú yẹ́rìngì fún mi pé o ṣé o mọ̀ kí ló pé àwọn ilé nǹkan. ó sì mú fóònù mi ò gbà yẹ́rìn bí òkè wọ́n ní mi ò gbà yẹ́rìn bí òkè sẹ́mi mọ nǹkan tí mo rà ní. ní yẹ́rìn bí òkè kó jẹ́ kó rí ẹ náà gbòòrò. bẹ́ẹ̀ ni gbélé tán máa bá mi mo jà fún èmi jà fúnra mi ni ẹ wá lọ ń gé èèyàn sọ pé eléyìí kọ́ mo ti mélé mo ní mi wá abẹ tó ti mú kí ló ń ṣe ẹ̀ náà ṣé o mú yẹn o ti mú tiwájú ẹ̀ yẹn ó ẹ̀yìn tó bá mú jewelry iwájú ó wà wájú ó wà lẹ́yìn èyí tó mú yẹn wẹ̀yìn láìlọ́ yẹn ṣé bẹ́ẹ̀ ló ponú tó mo lóò mú pé ṣé wàá lọ wo bẹ́ẹ̀. tújọ́sì ló wà nù kíní kankan ó mọ nǹkan tó yà lọ́wọ́ láìlọ́ mi rà ní dá mi lóhùn fast nǹkan mo fi ń bẹ́ẹ̀ yarí nìyẹn mi ò tí ì rí figure 8 ṣẹkẹsẹpẹ figure 8 mẹ́ ó dà pé o ti mélèé wá wo wájú ẹ̀ èwo ló tún wà pẹ̀lú ẹ̀ kò mú figure 8 yẹn gangan àìrí figure 8 yẹn gangan ló fẹ́ jọ́ o ti mélèé wá tẹ́lẹ̀ ó fọkàn sí nǹkan tó ń ṣe. ẹ wá sọ fún mi pé ẹnìkan ló ń bá wíta ló ń bá yàn o láti bo síbo ó yá bá mi wò ráǹdì ìkan rẹ̀ yẹrí náà ni yẹrí etí kò ní dá fẹ́nikẹ́ni tó fẹ́ rí wà lórí ìkànnì tá a wà from January to January ni wọ́n máa ṣe òṣìkàdún ni.
ẹjọ́ torí Ọlọ́run o ẹ má máa attach mi mọ́ anybody o ẹ má attach mi àwọn ta ni ká lè ń bá wí mọ́ra ẹnìkan tán ní ẹnìkan ẹwọ ẹjọ́ ẹ wà lórí ẹjọ́ láti bo síbo orí mi mò ń jà fún ọ orí mi ẹlẹ́dàá mi ọ̀rọ̀ ara mi ni mò ń sọ mi sọ̀rọ̀ fún yàn ẹ má attach mi mọ́yàn mo ti sọ fún yín àwọn èèyàn tí wọ́n bá ṣe dáadáa sí mi àwọn ni máa ṣe dáadáa sí ẹni tó bá kí mi ni máa kí nínú wáìntì ẹ má bọ́ bàtà yẹn má bì ẹ káàbọ̀ mọ́ ẹni tó bá kí mi ni máa kí ẹni bá ṣe dáadáa sí mi máa kí ẹ bá àforí lálẹ́ kò kàn mí orin ṣé bẹ́ẹ̀ náà ṣe ń dájọ́ Nàìjíríà ni ṣé bẹ́ẹ̀ náà mi ò tiẹ̀ ṣe wá sófin mọ́ ẹjọ́ ẹ lọ wá bí jókòó sí mi ò ràn yín iṣẹ́ ohun tẹ́ ò jẹ́ lóyún oyin ẹ má wá bí ẹ sún sẹ́yìn mi ò wá ẹ wo ṣe ẹ ti rójú mi èyí tí kíná ti ń pè kí n ṣe ló fi ń bọ́ ọmọ ẹ̀ṣẹ̀ gẹ tó máa fi ń bọ́ ọmọ ẹ̀ṣẹ̀ ló máa fi ń bù jẹ báwa bí o everybody wà lórí ọwọ́ ẹ̀ ẹ̀yin tó wáyé pé òótọ́ ọ̀rọ̀ máa jìnnà sí ẹ lè rí ibi tó ti ń bẹ́yà wọ́n sọ̀rọ̀ ẹnì kan ṣe nǹkan sẹ́ni yẹn tó ṣe nǹkan tí ò dá ẹ ní rí yẹn sọ téèyàn bá kàn rárá kanra ṣe tí mo kàn joyè fipá lásán tí mo kàn gbé fipá wọlé ẹ ká máa ṣe ìyéèṣì àgbà èmi ràn yín iṣẹ́ ni mo sọ pé mi ìbẹ́ ní bọ́dì ṣe ẹ fi mílẹ̀ lórí ọwọ́ mi ọjà mi mo fẹ́ tà tó bá jẹ́ pé ẹ̀yin dé èèyàn kan tó yẹ pé ẹ mú nǹkan tó yẹ kó rí yín ṣètì ni tí kékeré àgbà yín gbọ́n kó yẹ ká ẹ sọ̀rọ̀ mi mọ́ ẹ wá lọ gbé fídíò mi ẹ máa gbé sórí péèjì yín wọ́n máa bú mi bẹ̀ kí ni mo ṣe fún yín kí ni mo ṣe fún yín èmi ò jẹ́ ń rojọ́ torí tó wá máa gbé nùyàn ló máa ń wà èèyàn máa ń fi ẹni tó bá lè jà tó mọ ìjà àjà tó mọ ẹgbẹ́ kó fún yàn kò ń rojọ́ lọ títí mi ò nẹjọ́ rò already mo ti ní gbogbo proof mi tó wà òkè dání lọ́wọ́ ṣé mi ò wà sórí social media mi bẹ́ẹ̀ níbọ̀dì rojọ́ ìjọba ti ní tábà ti ní tó ní wá lára àbáwọn aláṣẹ ti ní tábà ti ní nǹkan tó yẹ kínní tó strange sí wa ká mú ọ̀rọ̀ yẹn ká mú tó àwọn létí kó lè ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe ẹ lè expect kí n rí nǹkan kan níbi tán ti ń ṣépè tán ti ń sọ̀rọ̀ burúkú sí mi kẹ́ni kí n má rí àti mọ̀ tó bá jẹ́ mi ní ẹ máa oníkàlùkù máa lọ ìlú blogger ni mí ẹ má rò pé blogger ni mí ẹ má fi nù mí èmi gan mọ̀ jẹ́ bọ̀tá bá ní ohun tó ń dìyàn lọ́wọ́ mú tó ń dìyàn lọ́wọ́ tí ọ̀kan ń wò pé àǹkan kan ń dì mí lọ́wọ́ mú òkè irú ẹ̀ dẹ́ ń gbójú ó yẹ kẹ́ ẹ ti get over my life yẹ kẹ́ ẹ ti gbàgbé ọ̀rọ̀ èèyàn bá lè rí sábẹ̀ kò yẹ kẹ́ ẹ gbé wá bí mo ṣe àmọ́ manage ara mi ní gẹ́gẹ́ kí n dẹ̀ tájà tèmi kí n fa mousse tí n bá ti ṣe nǹkan wọn dẹ́ bá ti ń wò pé bóyá kíní yẹn ń jẹ mọ́ tẹnìkan ẹni yẹn ó ní nǹkan kan tó ń ṣe fún mi ó ní nǹkan tó ń ṣe fún mi ẹ lè dà mí mú ni ṣé mi ń kó èèyàn jà ní èmi ní láti ọjọ́ tá a ti ń sọ̀rọ̀ lórí social media tó máa lẹ́ni tó máa dájà ìjà tó máa dúró ṣàn èmi ò ń lẹ̀ mọ́ èèyàn mi ì lẹ̀ mọ́ èèyàn rè mo fi ọlọ́run bá mi ò ń lẹ̀ mọ́ èèyàn torí mo tó jà ara mi gbè ọlọ́run ló dẹ̀ máa tì mí lẹ́yìn torí ẹ̀ ní gangan ni mi ò ṣe máa ń lọ jẹ́jẹ́ mi torí ẹ̀ ní kò dìgbà tí n bá lẹ̀ mọ́ èèyàn ẹ wà lórí ọwọ́ yín náà ẹ máa wà lórí ọwọ́ yín ló yẹ kẹ́ get over my life ẹ̀yin tó ẹ̀ bá jà tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ tó kàn dé pé kínní ẹ máa wẹ́ níyẹn ní náà ẹ máa wẹ́ níyẹn ní gbà tó orí mi ò dàrú náà mi ò ya wèrè gbogbo ẹ̀ ni mo rí ẹ má pè mí ò rí everything ni mo rí kò sí nǹkan kan tí mi ò rí ṣùgbọ́n mo fẹ́ wo ẹni tọ́lọ́run fún ní agbára tó fún ní backup tó ní power yẹn gangan nílùú tó máa lóun fẹ́ wá
òun fẹ́ wá la owó ọlá bóun fẹ́ lọ́wọ́ agbára lé mi Obanla Elizabeth lórí. wọ́n lẹ́jọ́ lèèyàn máa ń kọ́ kéèyàn tó jà ẹ wà lórí ọwọ́ yìí mi ò bá ń ṣe ẹ̀yin kan wà mo fi Kristi búra mo fi Ọlọ́run búra mi lè bá ń ṣe. ẹni tó bá bá gbogbo rádaràdà tẹ̀yìn wá kẹ́ ẹni tó bá wá lórí social media òun ló máa lè mọ̀ gbálẹ̀ máa wò kiri ẹ wà lórí ọwọ́ yẹn jẹ́ kó rí yín straight don't come to social media kó máa. ẹ wà lórí ọwọ́ yín ẹ̀yin èèyàn tẹ́ rí òótọ́ ń bẹ̀ tẹ́ ń sọ Ọlọ́run á bá mi wà pẹ̀lú ojú òní tì í mo ti sọ fún yín pé mi ò sí ní level yẹn mọ́ ṣùgbọ́n ẹ bá wà lórí social media tẹ́ bá ń gbé orí burúkú wá bíbá ìtẹ́rù pé bóyá tẹ́ fẹ́ máa play victim tẹ́ fẹ́ máa ṣe bí kìíní bí ẹ má rò pé ojú àwọn èèyàn fọ́ ojú àwọn èèyàn fọ́ etí àwọn èèyàn dẹ̀dí kò sẹ̀ ní ìrẹ̀ra data fún anybody àwọn tó wà nílùú òyìnbó kò sẹ̀ ní ìrẹ̀ra ẹ̀fà fún everybody lówó bí nǹkan ṣe ń lọ kódà gan àwọn ìjọba wọn bó ṣe ń lọ tẹ́ ẹ bá gbé wèrè wá this time mo fi Ọlọ́run Elédùmarè mo fi Kristi tí mo sì mo fi ń búra tó dẹ̀ ń tì mí lẹ́yìn ní gbogbo ìgbà mo fi ń búra tẹ́ ẹ bá pé wá ẹ̀ lè pé lọ. torí bí mo ṣe wà yìí mo máa ń wà lórí right máa ń jàjò orí right mi o tẹ́ ẹ bá pé wá tẹ́ ẹ bá pé lọ kẹ́ ẹ lé mi kọ́ ẹ wà lórí ọwọ́ yìí máa play victim fèmí bí báyìí ẹni bá máa tajà kò tajà ẹni bá máa ṣe tiẹ̀ kò ṣe tiẹ̀ ẹni tó bá fẹ́ Obanla Elizabeth mi ò tiẹ̀ fẹ́ gbọ́n anything pẹ̀ rárá ẹ má fi ọ̀rọ̀ mi anybody ẹ má tiẹ̀ fi ọ̀rọ̀ mi ẹ má gbé sórí péjì yín mọ́. ohun tó kàn lọ lọ́kọ̀ ló kàn lọ́wọ́ kù wọ́n bá ní ká tà ká tún ṣà mo fi Kristi búra èmi nìkan mi ò rí gúrùpù tí ò bá mi fàrí lórí social media mi ò dẹ̀ ní gúrùpù èmi nìkan mi ò ní gúrùpù mi máa ń dúró tán jù torí ẹrù èèyàn kì í bá mi ò ń kó èèyàn jà mi ò ń wá èèyàn jà èmi nìkan mi ò ní blogger mi ò ná àwọn èèyàn tí blogger bá máa gé ọ̀rọ̀ mi sọ ń bú mi wọ́n máa bú mi Ọlọ́run mi ò dé kíá torí mo mọ̀ pé dídùn la máa gbọ́ ní àgọ́ àwọn olódodo a ní gbọ́ búburú ẹ̀yin lẹ́tì mi débi tí mo dé gbogbo yín ẹ̀yin lẹ́tì mi débi tí mo dé ẹ jẹ́ ká tún tẹ̀sẹ̀ bomi 2025 ó fọlọ́n búra tẹ́mi ò bá ní ìwé ẹ̀já kẹ́lẹ́ mi Obanla Elizabeth kọ̀ nígbà tẹ́ bá máa rí mi báyìí máa tún ti wà nù ọlá mi tó ju báyìí lọ ẹ máa tì mí bẹ́ẹ̀ ṣe ń tì mí má máa tẹ̀lé lẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń tì mí gbogbo ẹ̀ ni mo ń lajú sí èmi wá pana sharp ju gbogbo yín lọ má ṣàpà èmi ni sharpener Obanla Elizabeth èmi ni sharpener ẹ̀yin ni pẹ́ńsù èmi ni máa sharpen ayé yín tí n bá sharpen ayé yín dáàrin méjì á kán ẹ̀tún mú wá bá sharpener tó bá wọn mi máa sharpen ayé òsì tí ọkọ máa fi mi Obanla Elizabeth ṣe àdàbí tí n bá ṣe búburú sí gbogbo anybody tí n bá ṣe rí lórí social media yìí ó lọ́wọ́ anybody ní màá ká mi ẹ wà lórí ọwọ́ yìí mi ò bá anybody ṣe o òfin mi lẹ̀ o ti wá bí severally mo ti sọ mo ní mi ò bá anybody jà àti jà àwa tá a ṣe fáwọn adára wa mọ̀ àti jà tí wọn bá jà dáàrin méjì ó máa dé àárín méjì ó máa dá àárín méjì àárẹ̀ ìjà gan èmi Obanla Elizabeth kò rẹ̀ mí fúnra mi mo gbóhùn Olúwa mo sọ fún yín ní June àwọn tó ń wò mí déédéé mo sọ fún wọn láti ìgbà yẹn ni mo ti kúrò nobody kò sí èèyàn kan tó kò sẹ́ni tó ṣe wàásù fún mi mo dúró tán ni bọ́ tó o bá gbóhùn fúnra rẹ̀ ló máa fi àwọn kọ̀ọ̀kan sílẹ̀ ó ní mi ò ní interest mọ́ ni ẹni bá kí mi ni máa kí ẹni tí ò kí mi ni ò kí ẹni tó bá lòun fẹ́ bá mi gẹ continue ìjà yẹn máa jà lọ
ṣùgbọ́n mi ò wẹ́ anybody mi ìbẹ́ anybody dáadáa nǹkan tó bá yẹ kí n ṣe fẹ́ni tó bá tí mo rí pé ó ń ṣe nǹkan tí ó nù mí ò dùn sí tí ó ṣe nǹkan tí mo mọ ibi tó yẹ kí n lọ lè mọ nǹkan tí màá ṣe. iná tèmi ò jẹ́ àjò rẹ̀ yẹn iwájú lọ́pẹ́ ẹ̀dùn tí tèmi Ọbanla Elizabeth ń ré sí ìyá ẹ̀ rí ni ẹ̀ wẹnu lẹ̀ wẹnu ọkọ ṣé àbá ẹrù tí mo ń jáde ṣé mo lọ dànù síta ni ṣéṣe là ń dànù sí gbòòrò ṣáàdánù ni àwọn kan ló ń rà àwọn èèyàn náà ló ń rà ẹ kọ̀ntínú orúkọ tẹ́ ẹ bá ní ẹ máa fi pè mí ẹ ní orúkọ ní ìbàtẹ bójú mi ò bá tẹ ẹgbẹ́ mọ́lẹ̀ ẹ jẹ́ kójú mi bì ẹ jẹ́ kójú mi pọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìyá kan tí ò ní ṣe kinní kan fáwọn ọmọ ẹ̀ tẹ́ ń gbá ọmọ mi ṣe pé lójoojúmọ́ ẹnì ìṣónlẹ̀ tẹ́ bá ní kí ìyá kan má jèrè àwọn ọmọ tiẹ̀ bí ìyá tí ń ṣe fẹ́ jèrè yìí mo fẹ́ wò àdàbí tí n bá bọ́ sẹ́yìn ṣe ibi fún anybody rí ó ní gbogbo ohun tẹ́ ń ṣe òní dá lẹ́yìn lórí ẹ wà lórí ọwọ́ yín ajá máa jẹ̀bi kí ló dé ó yẹ kó get over me ẹ kẹ́ get over me kẹ́ ẹ lọ mi kọ́ mo kó bá yín náà iṣẹ́ ọwọ́ yín ló kó bá yín lójúmọ́ ẹ bá dé kinní kan ẹ máa ṣe kinní kan gbẹ́jẹ́ tí wọ́n ṣe analyst ẹ̀ tí ń sọ̀rọ̀ mi tẹ́ ti ń gbé kiri kí lẹ wá rí ṣe fún mi ẹ wá gbé mi bíbà ẹ wá lù mí mi ò tí ì gbọ̀rú ẹ̀ rí ẹni tó ò bá ṣe nǹkan ẹni tó ò bá ṣe kinní ẹni tó tún dóhùn ló tún wá ṣe kinní ẹni tó wá òun ló tún máa tún ní ó yá òun fẹ́ fi ọwọ́ òun jẹ́ ṣọlọ́run wà ọlọ́run ò ń ṣe èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ò ń ṣe èèyàn bẹ́ẹ̀ mo débi ìgbà mo sọ mo ní mi ò gbé èèyàn ṣẹjọ́ mi ò gbéwèé lọ kóòtù mi lọ kóòtù mi bẹ́ẹ̀ ni kankan ṣẹjọ́ kóòtù tí mo lọ ọlọ́pàá ló ní ń wá mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ wo rárá mo kú òun bẹ́ẹ̀ so kí lẹ fẹ́ máa sọ fún mi wọ́n ní ká padà wà kóòtù báwo mo dẹ̀ dé kóòtù tí mo rí pé nǹkan mi ni wọ́n ń sọ ọ̀rọ̀ nǹkan mi ni wọ́n ń sọ mo dẹ̀ kú òun bẹ́ẹ̀ ṣé bí ìgbà ní nígbà tí nǹkan tó ń sọ òkàn mi so kí wá ní kí lẹ tún fẹ́ kí lẹ ń wá láàrin yẹn kí lẹ̀ ń wá lọ sọ fún anywhere ní ìṣòlẹ̀ èmi wà ńlẹ̀ o mo fi Ọlọ́run búra èmi ò tiẹ̀ ṣẹjọ́ náà ṣé bẹ́ẹ̀ mi ò ti ṣẹjọ́ ṣé mo ṣẹjọ́ ni tẹ́mi bá rẹ́dí àti ṣẹjọ́ ṣé ṣọlọ́run ò ní bá mi ṣe àbí kí ló dé tí a máa èmi ò ń bragado ẹgbẹ́ bragreen lẹ ẹgbẹ́ yẹn kò ń bí èmi ti kóònù yẹn èmi kóònù náà máa gbé bọ́wọ́ ó yẹ káwọn tó ń tẹ̀lé yín sọ fún yín náà wọ́n sọ fún yín kọ́ bá la àánú ó yẹ ká ìṣe tèmi lọ́tọ̀ ni ọ̀tọ̀ lèèyàn ṣe tèèyàn ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ìwọ tó fẹ́ wá báyọ̀ jà tó mọ ohun tó fẹ́ sọ èmi gọ̀ àbíjọba gọ̀ ojújọba fọ́ à ń gbẹ́ ẹ̀kúrò kó tán ó dẹ̀ tún yọwọ́ ẹ̀ sínú àwo pọ́ńdọ̀rán ṣéyìn wá ń bẹ̀rù èèyàn ni ẹ lọ wá bí jókòó sí ẹjọ́ ẹ má máa dẹ́rù okun lábarúgbó ẹ má máa tẹ̀ dẹ́rù bá èmi nínú nàìjíríà ìlú nàìjíríà tèmi if tí ọmọ ìlú òyìnbó kan bá lè sọ pé ìlú tó bá lè proud of your country kò sẹ́ni tó lè dẹ́rù nàìjíríà bá èmi wọ́n bí èmi síbí báyìí ni wọ́n forí mi síbí ni mo dey proud of my country dọ́là I'm a law abiding citizen. wọ́n á jẹ́ nǹkan tó jẹ́ pé ẹ ti ní dẹ́tí kìíní rẹpẹtẹ ẹ máa débi àwọn máa sọ pé àwọn ta láti bo síbo ìkà ló máa rojọ́ ìkà kan ló máa dà. ẹ fẹ́ forúkọ àwọn èèyàn pawó ẹ lọ dárúkọ àwọn tẹ́jọ́ nẹ́jọ́ ẹ lọ máa dárúkọ yín lọ́hùn mo bẹ́ẹ̀ nẹ́jọ́ ni àbí mo bẹ́ẹ̀ rojọ́ ẹ ṣe kínní kan náà máa pọ̀ bá ńlá wá tún wá sọ náà èpè burúkú ló máa gbé ọmọ mi ṣẹ́ a máa gbọ́ ọmọ mi ṣépè èmi máa ṣé mi fẹ́ ṣépè fún ẹ mi ò lè ṣépè fún ẹ náà ṣé mi tún lè pè kan tí mo fẹ́ ṣẹ́ fún ẹ. wọ́n tó yẹ kó béèrè pé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi wá odò ṣàn odò tó ń ṣàn gbúrúgbú gidi gan kó lọ rí baptize ayé ẹ ẹjọ́ ohun táwọn èèyàn tó ti dá lé mi lórí kó lọ rí baptize ayé ẹ kó lọ wọ́ọ́rọ́wọ́ kó máa ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́
àwọn ta ló fẹ́ proof point fún bíbá èmi wà náà tẹ́ fẹ́ fi kó ni mo wà ní nǹkan ẹ fẹ́ fi mí kó mo fi Kristi búra àbí kí n sọ ẹ́ di pákà wọ́n fi ẹ́ gbá gbogbo rubbish and nonsense again ó ń kọ́ mi ẹ sí ó ti rójú yẹn báwo àbí o ògbẹ́ anybody ń ro anybody tí n bá bá ń rojọ́ bíbá tí n bá bá ń ṣe ẹ wá gbọ́n tó bíbá tí n bá bá ń ṣe kẹ́pẹ́ mi lọ́mọ àlè èmi ti pass yẹn ọjà làwọn ń tàn bí ilé ọ̀kọ̀ọ̀kan tó ń kó ara wọn tó ń kó fáwọn àtàwọn ó wà la fi ń ṣiṣẹ́ ó la fi ń dọ́gbọ̀n ayé wa ìjọ́tẹ̀ tí ń pariwo yín mélòó ní ló lé mi wọlé rí ẹ lè lé mi ẹ má máa bá mi wájú ni wájú lè rò ń bèrò mo ta ni àti ta níwájú ta ni láti gbé sí ẹ má wà bí o. tó bá jẹ́ ilé ọkọ̀ gan tó máa ń fàrè fún lọ́tún lọ́sì ní fún ara mi báńgà ní ọ̀pẹ́ lè gbìn bọ́ọ̀sì àti òsì nǹkan kan. èèyàn kò jù bẹ́ẹ̀ lọ mí ní wáyé sí a ṣe já àwọn ọjà ní mo sọ wípé ká fún mi náà kí ni àkó dáa náà fi mi dá kọ́sọ̀mù àwọn kọ́sọ̀mù àánú ṣọ́ọ̀bù èèyàn I love you bẹ́ẹ̀ ni o jàre patient ẹni ọlá ni mí àmínú ọjà lèmi ń tà bí báyìí náà kí ló dé sẹ́ẹ̀tì èyí tá a fẹ́ lọ wọ̀ lọ sí ìnagúrà Canada Prime Minister káàbọ̀ ìwọ náà wọ Black Maria ṣọ́ọ̀tì ẹ̀wọ̀ sẹ́ẹ̀lì tí ẹ báyìí wọ́n ti ẹ̀wọ̀ sẹ́ẹ̀lì tí wọ́n ti ẹ̀wọ̀ sẹ́ẹ̀lì má wọ ní ṣọ́ọ̀bù mi kó o lọ wẹ̀ o má gbà kúrú náà wọ bí o má gbà kúrú náà wọ bí o Jésù mi o adúpẹ́ fọlọ́run máa wọ́n náà kú ti rí sample tó o bá ti rí bíríìjì máa gun bíríìjì o. Tamina for years illegal job okay illegal no illegal bóyá wọn gbé wọn ní tax office lọ cross kó o máa fẹsẹ̀ rìn lọ gbọ́ọ́rọ́ ẹ̀yin tèmi I love you jàre ẹ ra aṣọ yìí aṣọ àwa tá a pẹpẹ sí nínú ayé aṣọ àwa tá a dúró re ẹ jọ àwa tá a pẹpẹ sí ní àwa tá a dúró re tá a dúró ṣàn aṣọ àwa tí àwọn ẹ̀rìn gẹ̀tẹ́ 10,000 aṣọ àwa tá a dúró ṣàn ní ayé lélẹ̀ èèyàn wọ́n náà wà ní sórí bú bá rí ohun tí máa ṣe léyìí ó kọjá ajágbẹ̀yẹ̀gbẹ̀ iṣẹ́ kún wájú mi rí a máa supply ọjà àwọn tó ní aṣọ ti bí yẹn a máa supply wọn a ní àwọn ọjà tó jẹ́ pé àwọn customer fẹ́ gbà a ní àwọn ọjà tá a fẹ́ arrange alọ́jà tá a ṣe clear kò yé yín àwọn ọjà yẹn kò yẹ ẹ̀yin èèyàn sẹ́ẹ̀tì tún ti dé ọ̀dọ̀ mi lẹ́tí lè rí kó wọn má sọ̀rọ̀ ẹ̀ di wèrè torí o fẹ́ ṣe gbé wàláì mú náwọn ọjà yẹn rẹpẹtẹ tó ṣe dé ní ìsìn ẹ jọ̀ọ́ let's go to Ọkọ̀yà Paris ẹ̀yin èèyàn ẹ̀ ní sórí burúkú o Ọkọ̀yà ní pàtí Ọkọ̀yà mo fẹ́ lọ nẹ́ẹ̀sì o mi ò jà fún yan jà forí ẹ má jàfẹ́ nìkan lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ ṣe bóyá nìkan mo ń jà fún yẹn ẹ má yọ orúkọ mi kó nu list àwọn èèyàn rere o ara mi ni mo ń jà fún ẹ ní sórí burúkú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ń bú mi yúmọ̀ yìí oníkọ́lọ̀ mẹ́jọ kó kan yín ẹ wo bá rẹ̀ ṣe rí kó kan yín bọ́dá àdìsá ló lè complain ṣé dáàdì yín complain àbá ọmọ mi complain kó kan yín ẹ fi mí lẹ̀ ẹ má lọ fún mi kò dídán ọ̀ràn kẹ́ ẹ lọ fún mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ètì mi ẹ má wò yín lọ́ọ̀kan yín how can you now hate me and you now love me kí ni love
ó yẹ ká ẹ̀ mọ̀ mi náà èmi ló ṣe wà yìí the way I reason is different the way I reason is different tó bá yẹ pé èèyàn torí yìí pé dáadáa ni tó bá di lánàá tí n bá sọ fún ẹ pé you are this you are that I love you tí mo dẹ̀ love ẹ tí mo lọ kí ló tọkọ àti àwòfin kọra wọn ṣe báwọn yẹn dóra wọn tán ní intimate relationship wọ́n dẹ̀ kọra wọn lé ó dẹ̀ máa hate ara wọn ìyẹn ti wà látàrí lọ báyìí tí n bá báyọ̀ ṣe tí n bá ní mi báyọ̀ ṣe mọ́ ìyẹn òun ṣe kò ṣẹṣẹ kankan bẹ̀ tí n bá báyọ̀ ṣe tí n bá ní mi ò bá ìgbà orí ẹlòmíì lọ́nu yìí torí yín ò bá lọ etí yín ò di gbogbo ilẹ̀ fetí gbọ́ fetí gbọ́ ẹjọ́ wèrè orí burúkú ẹkún orí burúkú ọ̀dàlẹ̀ ẹkún orí burúkú olè nígbà tí mi ìbá dalẹ̀ ẹ̀ ń bá dé òkè ọ̀dàlẹ̀ àwọn ìyéèṣì ọ̀dàlẹ̀ ẹ̀ ń bá dé òkè orí yìí burú bí egun tó ń lé wèrè ẹ̀ ń wà bí o tí bàbá ọ̀ṣẹ́ mi ìbá ṣe náà nìyẹn ìwálẹ̀kùn ìyá aládélé ẹyẹ máa sunkún kiri ẹ fi mí lọ́rùn lẹ̀ bí ìbá ń ṣe nìyẹn àdẹ̀lẹ̀ ṣe tí Jésù máa fi dé bó bá wùn ìkẹ́ ìpokùn so bó bá ti wùn ìkẹ́ ìpokùn so ẹ tí bàbá ṣe mi ìbá ṣe nìyẹn sọ yín lẹ́mọ̀ nǹkan tó dé tí mi fi bá yín ṣe so táyìn náà bá dẹ̀ bá mi ṣe bọ́ kílẹ̀ sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ mi tẹ́ ẹ bá ti ń wá èmi náà máa wo tó bá yẹ lẹ́yìn ẹgbẹ́ bẹ̀rẹ̀ wàláì stylish máa gbé wọlé fún tèmi dẹ̀ rí tèmi máa le gan torí gbàgbé kọ̀ǹfàmá ọmọ ẹ̀gbà lè mi ẹ̀gbà òun gbàgbà kú gbà máa wá ni stylish mo bàbá àṣà ní ìyá sí bọ̀dá mi ṣé mo búyan ní mi ìbúyan ṣé mo sọ̀rọ̀ ṣé mo dárúkọ ní ìbúyan kankan bàbá kọ̀ǹfàmá èmi gan ní lọ́wọ́ mo ní wèrè gidi gan kò sí ẹnìkan ò lápò tí wèrè nílé ẹ wà lórí ọwọ́ yìí nǹkan kan bá yàn dúró dáàdó ẹ wò olóṣèlú ní mí paraku inú ẹ̀nà bí mi sí ìdílé ìyá ìdílé bàbá olóṣèlú ní mí o gbogbo ẹ̀ ní máa bá yín fìfà ẹ wà lórí ọwọ́ yìí tó bá jẹ́ mi níyẹn tí ẹ̀ ní sọ̀kọ́ tó jẹ mọ́ mi rárá you want me to be quiet about your side you don't want me to say anything about your side you don't even need to say anything about me at all ẹ kàn gba side mi ẹ kò ní pé eléyìí ẹ jẹ́ kí n wà irrelevance ẹ fi mí lẹ̀ ẹ máa gbà fún mi tọmọtọmọ bẹ́ẹ̀ ṣe ń gbà fún mi tọmọtọmọ ẹ máa èpè ńláńláńlá ẹ wá ní pé àwọn tani àti tani níwájú tani talẹ́gbẹ́ yín bí máa kúrú màá bá yín dọ́gba owó lẹ máa ná èmi gan náà máa ná kọ́ ìṣẹ́wọ́ mi wà lórí ọwọ́ yín tẹ bá lẹ̀ mọ̀ ọ̀yàn ẹ gbàgbé wèrè èmi gan mọ̀ ọ̀yàn tẹ́ ẹ bá mọ̀ ọ̀yàn Nàìjíríà yẹ gbàgbé wèrè èmi gan mọ̀ ọ̀yàn àjọ mọ̀ ọ̀yàn ní èèyàn ìpladẹ̀ máa kàn ká tó ń rí èèyàn ẹ má máa fi ẹ̀dẹ̀rù bá pẹ́ mọ́ anybody ẹ má fi kẹ́rù bẹ́ mi mọ́ Ọbalẹ̀ Elizabeth confirm anywhere tẹ́ ẹ bá ti ń kàn anybody tẹ́ ẹ bá máa sọ pé Obanla ẹ gbàgbé ẹ̀ lọ wá bí jókòó sí mo mọ̀ ọ̀yàn yẹn má máa fi dẹ́rù bá rú èmi ń bì báyìí kò ṣe Nàìjíríà bíi tèmi wà bóyá Nàìjíríà gàbọ̀ má gbé wá bẹ́ẹ̀ mi ń bímọ. tó bá gbọ́ ìyá lé mi lù yìí àwọn ìyá Nigeria ambassador ìyá lé mi ìyá Nàìjíríà lé mi àwa tá a fẹ́ kí nǹkan kan ra ìlú wa nìyẹn èmi ti kó ònú ẹni tó ń fi ojú wá connection kiri mi ò fojú wá connection tí n bá wá connection ká ní mo fẹ́ máa lọ lé kiri kí n máa tọ́jú kiri ni ibi tá a máa ti rí mi máa yàtọ̀ gan ṣùgbọ́n mo face business mi I'm just doing my thing tí n bá joyè dòbòdè lé ẹni tí ò níṣẹ́ tó ká sùkàjí enterprises bí tẹ́sí máa rí mi gan ẹ máa lanu ni máa fi ṣọ́ọ̀bù mi lẹ̀ máa rìn kiri ni mo ti ráyè nonsense láàárọ̀ bí mi ò ṣe sùn mọ́jú tó mo ṣe tètè jáde mo rò pé àwọn customers ló fẹ́ supply ọjà fún ẹ bá wà o ẹ bá lọ wá tẹ́ ẹ bá kí n tẹsẹ̀ gbogbooro torí yín ó máa jura wọn lọ ọmọ Nàìjíríà lèmi mo mọ Nàìjíríà mọ̀ mí àwọn tó ní ìjọba gan mọ̀ wọ́n mọ̀ mí èmi gan mọ̀ àjọ mọ́ra wa ni wọn ní ìdá àtijú mi ní ìdá àtijú èmi fẹ́ anybody ẹ má dẹ́rù bèmí nínú Nàìjíríà yìí mọ́ bí wọn bá dẹ́rù bà mí wà láìtàláì sí wọn bí láì bí tẹ́ ẹ ti wá lẹ ẹ máa gbé padà ẹ máa tún padà sí bí tẹ́ ẹ ti wá ni don't bring it here
Iwájú àwọn ọ̀tá ni ta lẹ́gbẹ́ yín bíbá. Wọ́n sọ fún yín pé mo fi bọ́dì ṣe rí mo fi bọ́dì ṣe. Mo ṣiṣẹ́ débẹ̀ nínú òṣèlú Nàìjíríà, mo ṣiṣẹ́ débẹ̀ gbàgbé wèrè. Akẹ́yìn tó jẹ́ pé nothing látàwọn àṣìṣe ìlú ń bolẹ̀ wà. Wọ́n á fẹ́ máa ṣe ìmúmọ̀ gbá tẹ́ ẹ bá mọ̀ yín tó bá máa ní kàn fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ni. Ṣọ́ máa fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ni. Ṣé mi wà náà tẹ́ lè fi bọ kíní lásán? You get off. You just that name. Mention my name again. Don't mention my name. Don't mention my name here. Just stay on your lane. Stay on your lane. Bá pàdé ẹ títí gan ṣé mo fẹ́ kí ẹ ni. A lè pàdé anywhere kí n kí ẹ ni. Just stay on your lane. Èmi bẹ̀rù anybody, mi bẹ̀rù anybody yín rí. Kò ju blog ẹ máa bú mi, ẹ máa bá ọmọ mi, kò ju bẹ́ẹ̀ lọ. Èmi mo forí ẹ gbè pé ni. Ó wà lórí ọwọ́ yín mi bẹ́ẹ̀ anybody ṣe. Then wow ṣíṣe oríṣi. Then wow nígbà tó wá dé kíní kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé mo wà nù wọ́n fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ni? Àbí mi mo wá báyìí? Ẹ jọ o. Lọ́yìn bá ẹni gbé tó ń dún mọ̀ rẹ̀ má dẹrù gbarú èmi o. Yes. Má dẹrù gbarú èmi o. Ilé mi wà o. Má dẹrù bà mí rárá. Máa lè mọ̀ Káyọ̀dé tèmi. My name is Obanla Káyọ̀dé Obanla. Kí ni mo pè? My name is Obanla Káyọ̀dé Obanla. Mo ṣe wà fún Elizabeth sẹ́yìn. Ẹ má wà bí o. Kí mo sọ? Ẹ má wà bí o. Then wá ọ̀fẹ́ lóhùn lórí social media má wà bí o. Wà bí má wà rárá mi fẹ́ ṣeré o. Báwo mo máa bá yín ṣeré yín àbí bẹ́ẹ̀ mo máa yẹn wà láìtàláì wò ọwọ́ sí mi mo fi sí. Tó bá gbé wá máa dúró tiẹ̀ this time má wà tó bá gbé wá máa dúró tiẹ̀ anywhere. Nonsense. Ẹ̀yin èèyàn ó dàbọ̀ time ti lọ á níṣẹ́ ṣe lù. Ìwọ́n dẹ̀ dọ̀bálẹ̀ dárúkọ wọn ta ni. Ẹ kó ṣì kó bíbá ẹ kó ṣì lọ ní sẹ́ẹ̀tì ìbí ẹ má wà bí. Ṣé rò pé mo kó mi kó yín jẹ rárá? Báyìí mi ò bá yẹn yẹn láà ṣe kíní. Ṣé rò pé ẹ̀yin kan fẹ́ sọ̀rọ̀ ayín di ta lẹ́yìn níwájú àwọn ta ni? Ta ló ń bá yín ṣe? Ẹ̀rẹ́ mi láàrin yín ni. Àwọn tó ń kí mi tó ń ṣe dára sí mi ò kí. Wọ́n bá ti kí mi máa kí. Ó bá kí mi wà lórí ọwọ́ ẹ̀.